ìkúnlẹ̀ abiyamọ o èèyàn méjì pàdé kú òjijì níbi ìjàmbá ọkọ̀ nílùú ìlọrin. Ikú ọmọkùnrin lọ́ńdọ́ọ̀nì ó di wàhálà sí ọlọ́pàá lọ́rùn londo, wọn láwọn ọlọ́pàá ni wọ́n lù ú pa. Ó ń rúgbó bọ̀ o, ìgbòho dojú ìjà kọ àwọn ọ̀tá àsẹ́yìn, ààfin kábíyèsí ló ti lérí ogun sí wọn tó sì lóun ò ní dẹ̀yìn nípa ṣíṣe ìdásílẹ̀ orílẹ̀-èdè oòduà. Emefiele yarí mọ́ àwọn EFCC lọ́wọ́ ní kóòtù, ó ní onímọ̀ sáyẹ́ǹsì gbọ́dọ̀ ṣe àyẹ̀wò àwọn ẹ̀rí tí wọ́n fi takò ó. Wàhálà ńlá lògbómọ̀ṣọ́, àwọn olórí ẹgbẹ́ PDP fìjà pẹ́ẹ́ta. Àwọn ajagungbalẹ̀ ya wọ ìlà-oòró ni àwọn aráàlú wọn bá fi gbé ta. Nǹkan dé, àbúrò pa ẹ̀gbọ́n rẹ̀ nítorí ẹgbẹ̀rin náírà. Ogun orele kò délé, ó roko kò dóko, ó toko ròkòdóko ìrókòtò kò ní jẹ́ tiwa o. A ò ní bá wọn rìn lọ́jọ́ tí ebi ń pọ̀nà. Dẹ́rẹ́bà àti kọ̀ǹdọ́kítọ̀ rẹ̀ kan wọ́n jóná deérú níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ kan tó ṣe bẹ́ẹ̀ tó wáyé nílùú ìlọrin. Ṣe ni omijé ló gbojú àwọn ènìyàn bámúbámú, kò hèké kò ha lópòpónà márosẹ̀ ìlọrin sí jẹ́bà nípínlẹ̀ kwara lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kọkànlélógún oṣù kẹsàn-án ọdún 2025 tá a wà yìí, lásìkò tí táǹkà epo kan tó gbé epo tó kún bámúbámú tó ṣe bẹ́ẹ̀ tó gbiná lójijì. Nínú àtẹ̀jáde kan èyí tí iléeṣẹ́ panápaná nípínlẹ̀ kwara gbà tọwọ́ alukoro wọn Hakeem léyìí tí wọ́n fi léde tó tẹ atótọ́rẹ́ lọ́wọ́ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni wọ́n ti sọ pé ṣe ni àwọn gba ìpè pàjáwìrì kan lópòpónà márosẹ̀ ìlọrin sí jẹ́bà ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí, níbi tí wọ́n ti sọ pé táǹkì epo kan ló ṣe bẹ́ẹ̀ tó gbiná. Wọ́n ní táǹkì epo ọ̀hún ní nọ́mbà ìforúkọsílẹ̀ rẹ̀ jẹ́ NSR 966 XQ ní nọ́mbà ọkọ̀ táǹkà agbépo yìí, tí wọ́n sì ní ọ̀pọ̀ epo bámúbámú sí inú rẹ̀ 33,000 litre ni wọ́n ní epo tó wà nínú táǹkà yìí, ṣùgbọ́n ní ṣe ni ìjánu rẹ̀ ló ṣàdédé já. Bí ọkọ̀ táǹkà yìí bó ṣe pàdánù ìjánu rẹ̀, bẹ́ẹ̀ ni dẹ́rẹ́bà ló bẹ̀rẹ̀ sí du ọkọ̀ náà, ṣùgbọ́n ṣá o, ká tó wí ká tó fọ̀ ká tó wí, ṣe ni ọkọ̀ táǹkà ọ̀hún ló ń tàkìtì pọ̀nlápọ̀nlá léyìí tó mú kí iná ọmọ rárá tó sọ lójijì. Bí iná ṣe sọ, bẹ́ẹ̀ ni àwọn dẹ́rẹ́bà tó wa mọ́tò yìí àti kọ̀ǹdọ́kítọ̀ rẹ̀ tó jẹ́ ọmọọṣẹ́ rẹ̀, ṣe ni àwọn méjèèjì wọ́n ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Hakeem ní kiri táwọn dọ̀hún làwọn bẹ̀rẹ̀ sí pa iná náà kó má bàa tún ràn mọ́ àwọn nǹkan míì tó wà ní agbègbè rẹ̀, ṣùgbọ́n ṣá o, ó ṣeni láàánú pé dẹ́rẹ́bà àti ọmọọṣẹ́ rẹ̀ wọ́n ti gba ọ̀run alákejì lọ. Ẹni tó wá jẹ́ adarí àjọ panápaná nípínlẹ̀ kwara, ọmọọba Falade John Olúmúyìwá, ó ti wá kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí àwọn tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí. Ó kẹ́dùn pẹ̀lú gbogbo ìpínlẹ̀ kwara lápapọ̀. Ó wá gbàdúrà yìí pé lágbára Ọlọ́run ọba, ọ̀run re náà ni àwọn méjèèjì wọ́n mọ̀ lọ. Ó wá rọ gbogbo olùgbé ìpínlẹ̀ kwara pátápátá pé gbogbo ohun tó bá lè ṣokùnfà ìjàmbá iná kí wọ́n ta kété sí i. Káwọn dẹ́rẹ́bà wọ́n ṣọ́ra fún à ń sáré àsápajúdé lójú pópó, wọ́n sì máa ṣe àyẹ̀wò gbogbo àwọn nǹkan wọn kó tó di pé wọ́n gbé ọkọ̀ jáde, kí wọ́n wo búréèkì wọn dáadáa, kí wọ́n sì mọ gbogbo ohun tó bá tọ́ lára ọkọ̀ kó tó di pé wọ́n mórí lé ọ̀nà ìrìn àjò. Ó ní bẹ́ẹ̀ bá wà nínú ilé yín tí ilẹ̀ bá ti fi ṣú tó jẹ́ pé ẹ fẹ́ kúrò níbi iṣẹ́, kẹ́ ẹ máa pa gbogbo náà ọ́fíìsì yín láti lè dènà ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ Àtúntàrẹ online tv, ojú tẹ́ fi ń wò wá kò ní di ohun tẹ́ mọ̀ náwó sí o. Ẹ sàmí ẹ̀gbẹ́tọ̀ àmì. kàyééfì ńlá nítorí gbèsè ẹgbẹ̀rin náírà tí ìyẹn jẹ́, Bọ́sẹ̀dé sì ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ londo.
ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ti tẹ olówó kátàkárà ata kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bọ́sẹ̀dé Ìlúyẹmí tí wọ́n sọ wípé ó ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ Ọmọwùmí Tẹ́wọ́gboyè lásìkò tí èdè àìyedè bẹ́lẹ̀ láàrin wọn lórí ọ̀rọ̀ gbèsè ẹgbẹ̀rin náírà tí ẹ̀gbọ́n rẹ̀ jẹ. Nígbà tí wọ́n fi ìdí ìròyìn ọ̀hún múlẹ̀, ẹni tí ó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà DSP Olúṣọlá Àyànládé sọ wípé ọwọ́ ti bà afurasí ọ̀hún tí àwọn sì ti fi sí àkàtà iléeṣẹ́ ọlọ́pàá. Gẹ́gẹ́ bí ó ṣojú mi kòrò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nígbà tí Bọ́sẹ̀dé tí ó dédé bu ẹ̀gbọ́n rẹ̀ ní aṣọṣo tó sì ń fi lákàlàkà, èyí tó ṣe okùnfà bí ẹ̀gbọ́n rẹ̀ tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọmọwùmí bí ó ṣe ṣubú tí ó sì fi ara pa. Ní dìgbàdìgbà ló sọ wípé wọ́n gbé lọ sí ilé ìwòsàn, ṣùgbọ́n nígbà tí wọ́n fi gbé dé ilé ìwòsàn, ó sọ wípé ní àwọn dókítà nílé ìwòsàn sọ wípé ó ti gbẹ́mìí mì kì í ṣáájú kí wọ́n tó gbé dé. Nígbà tí yóò máa tẹ̀síwájú ọ̀rọ̀, ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà sọ wípé ìwádìí ti bẹ̀rẹ̀ ní ọ̀rìn kìnìún láti mọ̀ ní pàtó ohun tí ó ṣe okùnfà ìpàdánù ẹ̀mí náà. Bákan náà ló sọ wípé níṣe ni àwọn yóò tọ́ bó ṣe yẹ lábẹ́ òfin láti rí dájú pé ìdájọ́ òdodo wáyé. Ilé-ẹjọ́ ju ayédèrú agbẹjọ́rò sẹ́wọ̀n. Ẹ̀dà òǹtẹ̀ ìjọba ló ṣe láti fi lu ènìyàn kan ní jìbìtì lọ́ṣùn. Ilé-ẹjọ́ májísírèètì kan tó kalẹ̀ sílùú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun ti pàṣẹ wípé kí wọ́n lọ fi afurasí ayédèrú agbẹjọ́rò kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ọrùhù Emmanuel Ode sí ọgbà ẹ̀wọ̀n náà lórí ẹ̀sùn wípé òǹtẹ̀ ẹgbẹ́ amòfin lórílẹ̀‐èdè Nàìjíríà NBA tí kìí ṣe ojúlówó ló lọ ṣe àgbéjáde rẹ̀ tó lọ fi lu oníṣòwò kan ní jìbìtì òbítíbitì owó. Olùjẹ́jọ́ náà ni wọ́n wọ́ lọ sílé ẹjọ́ májísírèètì ọ̀hún níwájú onídàájọ́ Ayélára lórí ẹ̀sùn olóǹkà mẹ́rin nínú èyí tí a ti rí pípe ara rẹ̀ ní ohun tí kò jẹ́, híhu ìwà jìbìtì, ìwà olè jíjà àti ṣíṣe ẹ̀dà òǹtẹ̀ ìjọba lọ́nà àìbófinmu. Agbẹjọ́rò fún ìjọba Saheed Anífowóṣe sọ fún ilé-ẹjọ́ wípé láàrin ọjọ́ 15 oṣù kínní ọdún 2020 àti ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 2021 ni olùjẹ́jọ́ náà pe ara rẹ̀ ní agbẹjọ́rò láti fi gba owó lọ́wọ́ oníṣòwò kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Dr. Olújùwọ̀n Phillips Tówójú nígbà tí ẹni náà fẹ́ ra ilẹ̀ méjì ní Òrùkí Estate tó wà ní ìlú Òṣogbo. Agbèfọ́ba náà fi kún wípé ìwà tí olùjẹ́jọ́ ọ̀hún hù yìí ó lòdì sí abala ìwé òfin ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tó kòròjú sí ìwà ọ̀daràn. Ó tẹ̀síwájú wípé owó tí olùjẹ́jọ́ tó gbà lọ́nà jìbìtì yìí ní ọwọ́ ẹni náà ló jẹ́ mílíọ̀nù 18 àti ọwọ́ 5 náírà, ìyẹn 18.5 million naira, lábẹ́ ìpìrọ̀rọ̀ pé òun yóò ṣètò bí dúkìá náà yóò ṣe jẹ́ títí rẹ̀ títí láéláé láìní ní ìdíwọ́ kankan. Bákan náà ni wọ́n sọ wípé ẹni náà òun ni ó tún jí iye owó ọ̀hún kan náà ló tún jí gbé lákàtà dókítà Tówójú. Bákan náà ni agbèfọ́ba ọ̀hún tẹ̀síwájú tó sọ wípé olùjẹ́jọ́ ọ̀hún tún ṣe ẹ̀dà òǹtẹ̀ ẹgbẹ́ agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà NBA kó lè ṣe àṣeyọrí lẹ́nu ìwà jìbìtì ọ̀hún. Ode tó jẹ́ olùjẹ́jọ́ ṣùgbọ́n tí kò ní agbẹjọ́rò kankan èyí tó ṣojú rẹ̀ níwájú ilé-ẹjọ́ sọ wípé òun kò jẹ̀bi gbogbo ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án, tó sì ní ó sì jẹ́ pé òun kò tíì di ojúlówó agbẹjọ́rò lótìítọ́, ṣùgbọ́n òun jẹ́ akẹ́kọ̀ọ́ tó ń kọ́ nípa ìmọ̀ òfin ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ Benue lọ́wọ́. Ẹ̀wẹ̀, onídàájọ́ Ayélára pàṣẹ wípé kí wọ́n lọ fi Ode sí ọgbà ẹ̀wọ̀n náà títí di ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2025 yìí tí ìdájọ́ yóò wáyé lórí ọ̀rọ̀ rẹ̀. Àrígbọ́ wípé ẹgbẹ́ amòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n jẹ́ gbòógì lára àwọn tí ó pe ẹjọ́ náà tí gbogbo wọn sì péjú pésẹ̀ lásìkò ìgbẹ́jọ́ ọ̀hún.